wò gbà tí Lizzy ń jó ẹ wò yáwà tí Lizzy máa fi jókòó tó máa bá yín sọ̀rọ̀ ṣítí tí bá dẹ̀ fẹ́ ṣe tí bá fẹ́ cite example ìtàn mi ni máa gbé wá fi ṣe example fún yín mo ò dẹ̀ fi kọ́kọ́. ẹ̀yin tèmi nínú fídíò yìí lénìí kì í ṣe fídíò tí Lizzy Anjorin tí ó ti máa ń dráàgì àwọn èèyàn kọ́ kì í ṣerú ìyẹn kọ́ ló gbé wá lénìí o sítórì ìgbésí ayé rẹ̀ òun ni Lizzy Anjorin ó sọ nínú fídíò yìí ẹ máa bá wa ká lọ lórí ètò yìí kẹ́ máa gbádùn gbogbo ọ̀rọ̀ tí Lizzy sọ nípa ìrìn àjò ìgbésí ayé rẹ̀ ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ti yá. mo parọ́ mo gbọ́ fídíò kan tó wá ń júwe ọmọ òun kọrin ọmọ òun ṣe gbá ta ló mọ ọmọ ẹ nínú ayé ẹnájì tó yẹ kó fi promote ọmọ ẹ ó fi wà lórí ọmọ ọlọ́mọ tí ń kì pé tọmọ ọmọ ọlọ́mọ ẹ bá ṣubú òun á ríbi jẹun àwọn ìran àdótòṣì ìran ẹ̀fọn ni wọ́n ẹ̀mí wọn ń gùn aburú náà máa ń ṣe tó ti yẹn ṣe rí èmi from afar àwọn kan wà mo rántí jẹ́ ọkọ̀ mọ́mí Adébíyìnpé pè mí kìíní kan mo ní mo ti gbọ́ mọ́ mi ìyá dáhùn ìyọ̀kọ́ wá bí mi pé Lizzy kí ló dé mo ní ọkàn mi ò true pẹ̀lẹ́ nìyí mo ní ṣòmọ̀ kó ní tíátà làwọn ẹni ó ní mo ní ìwọ máa wò ìwọ fọkànbalẹ̀ jáwò mo ní máa wo gbó wọn bọ̀ mo ní má sọ̀rọ̀ mo ní ìtó bá ṣe dáadáa máa ṣe dáadáa ìtí ò bá ṣe dáadáa màá máa wò from afar nígbà tí gbogbo yín rí wọn sì kó ní tíátà ní gbogbo wọn kàtàkàtà how do you feel ẹ má gbàgbé pé ẹni tó lọ ṣe interview Fáṣàmì Egun nígbà tó kọjú ìjà sí wa òun náà ló lọ ṣe interview fún agbọ́tikúta kankan ìyẹn Oríṣìlẹ̀ these are set up ẹ ti máa gbọ́ now èèyàn kan dárúkọ mi sórí Instagram mo fẹ́ yọ orúkọ mi ó ní any of una faves wey dem detain today if the person no get strong connection the earliest the person can be out will be on Monday gist lover ebi wọ́n ló ń fún wọn QT ṣé bẹ́ẹ̀ morúkọ àwọn èèyàn dá ebe ilẹ̀ ní liver lẹ morúkọ dá ẹ̀yin lẹ máa yí àwọn èèyàn bàjẹ́ ẹ̀yin lẹ níṣẹ́ lọ́wọ́ lè sọ lè wí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní bá yí àwọn èèyàn wá ní what happened to kill kinní kan tell me because I'm scared already Julie wá sọ pé nothing to worry about she is fine níbo okay thank you kí lórúkọ tèmi ṣe wọ bí kí ló yẹ tẹ ṣe wá ń DM ara yín nínú ṣé DM ni wọ́n máa fi mọ òtítọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ni ó wá ní posted yesterday night that she is in Abuja having fun with oh baby and alo níbo kí ló dé tẹ máa gbéra yín gẹ̀ẹ́sì ayan báyìí Julie bá tún dáhùn pé yes báwo ni wọ́n ṣe mọ̀ pé she is fine torí wọ́n ló forúkọ mi síbí gbogbo àwọn pages Adótòṣì amẹ̀bọ̀ gist lover gbogbo àwọn pages tó fi ń ṣorí burúkú orí wípé àyà yóò pa àlejò wọn ò fi tìbẹ̀rù gbọdọ̀ sájáde níbi kọ́lọ́fín wọn ayé tiẹ̀ ti bàjẹ́ rántí ayé ìyá ẹ̀ ó bàjẹ́ gbójú jáde kó o ṣe ṣó gbójú jáde kó o ṣe ṣó ńgbà tèmi jáde níjẹfà tí mo ní pé ọwọ́ ti fẹ́ tẹ gbogbo yín gbójú jáde kó o ṣe ṣó lórí burúkú manipulation ti. níbi tí fídíò yìí tí ó parí sí nǹkan tẹ́ bá lérò nípa fídíò yìí ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jọmẹ́tò ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ó dìgbà.